wọ́n dárúkọ ara wọn kọ́lẹ̀ ti jẹ́ kó tún yé gbogbo ọmọ Nàìjíríà pé àwọn gbọ́ngàn làwọn bí Àṣàkẹ́ bóyá èmi mo bí Àṣàkẹ́ tó ń kọrin èmi mo bí Ahmed Àṣàkẹ́ tó ń kọrin Babátúndé Ọlọ́ládé Àyìndé Mr Money èmi mo bí sẹ́kẹ̀yìn ọmọ Nàìjíríà náà mọ̀ nígbà tí kìíní ṣe ní March 29 2022 ni mo ti fojú kan gbẹ̀yìn báyìí ní orí ìdìsí tí bá pé fóònù ẹ̀gbọ́n kò ní gbé mo máa ń pè ní gbogbo ní gbé ó lè ti ṣubú àwọn èèyàn tẹ̀ sọ̀rọ̀ nínú ìfẹ́ sí mo wá ń wà kúrò mi lájọ ọjọ́ ìlú ṣẹ̀wá rí lẹ́nu lọ́ọ̀tọ̀ tó máa gbé ìlú lẹ́nu ní ṣe ti gbọ́ ẹ ṣe gan ẹgbẹ́ ìrànlọ́wọ́ nínú mò ń wá. ẹ kú dédé wòye ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT ẹ kú bójú ọjọ́ ṣeréṣe dára ni mo bá yín. Yorùbá ayé yín ti bàjẹ́ o, ayé yín ti porúkú muṣu, ọ̀pọ̀lọpọ̀ nínú yín ẹ tún ti fẹ́ ba ayé Àṣàkẹ́ jẹ́, ẹ tún ti fẹ́ ba ayé Àṣàkẹ́ jẹ́, ẹ tún ti fẹ́ mú ògo ẹ̀, ẹ tún ti fẹ́ lọ mọ́lẹ̀, ẹ ti fẹ́ mú ògo ẹ̀, ẹ ti fẹ́ drag in the mud. Ayé yín ti bàjẹ́ o. Now ẹ gbé bàbá Àṣàkẹ́ wá tọrọ owó, gbogbo bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ dẹ̀ àtàchẹ̀ má Àṣàkẹ́ àwọn náà bí Àṣàkẹ́ o ìyáàdí Àṣàkẹ́ ni because ẹ fẹ́ káwọn èèyàn mọ̀ wípé bàbá Àṣàkẹ́ ń tọrọ owó, Àṣàkẹ́ kò fẹ́ràn, Àṣàkẹ́ ò tọ́jú bàbá ẹ̀. Ẹ̀yin tèmi, welcome back. Alhamdulillah Rabbil Alamin. Thank you for always watching me. Please remember to subscribe, like, and comment. God bless you. Mo rí fídíò yìí ni, so fídíò yẹn ó wá jẹ́ kí n feel sad, ó jẹ́ kí n feel bad. Ṣóyé yín? So mo wá ní mo fẹ́ sọ pé lórí fídíò yẹn gangan àti lórí response Madam Yinka TNT mo fẹ́ sọ pa ẹ̀yin tèmi. Àwọn mistake kan wà tá à make tó dẹ̀ ń kó bá wa gidi kan, màá sọ pa ẹ̀. Ìgbà tí mo rí fídíò Àṣàkẹ́ yìí, ọdún wọ́n ti delete fídíò yẹn torí mo try láti wá the main video mi ò rí, that means wọ́n ti delete ẹ̀, but àwọn tó respond bíi ti Madam Yinka yìí, yes, à ń rí yẹn mú lórí social media. Okay, ìgbà tí mo rí fídíò yẹn mo ní àbí prank ni, mo wá èmi ò mọ bàbá Àṣàkẹ́ tẹ́lẹ̀, mo wá need láti lọ search, mo wá rí pé yes, bàbá Àṣàkẹ́ ni nítorí àwọn kan ti máa ń hype tẹ́lẹ̀ ní street. Okay, furthermore mo tún wá discover pé wọ́n ní bí wọ́n ṣe sọ bá ṣe research tó fẹ́ jọ bẹ́ẹ̀, wọ́n ní bàbá yẹn kò tọ́jú àwọn Àṣàkẹ́ nígbà tí wọ́n wà ní kékeré, pé mọ́mì wọn ló tọ́jú wọn. So ìgbà tí Àṣàkẹ́ náà wá dàgbà, what do you expect ẹ̀yin tèmi? Ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. Àṣàkẹ́ náà wọ́n fàṣì. Ó possible ká Àṣàkẹ́ lọ́mọ rí dádì ẹ̀ lẹ́yìn o, bẹ̀ kò hàn sí ọ̀pọ̀lọpọ̀. Wọ́n rí bí ẹni pé Àṣàkẹ́ fàṣì bàbá yẹn, torí bàbá yẹn náà, ẹ̀yin náà rí fídíò yẹn, is down with stroke. Ó ń bẹ̀bẹ̀ owó. So ẹ̀yin tí tèmi, kò ṣe nǹkan tó bójúmu pé bàbá ìlú mọ̀ọ́ká kan, bàbá ìlú mọ̀ọ́ká tó kò tẹ̀ jẹ́ pé èèyàn tó tẹ̀ tó Àṣàkẹ́ ni. Ẹ mọ̀ pé ó máa ṣe èèyàn ní kàyéfì pé irú ayé wo lélẹ̀, kí ló dé tí Àṣàkẹ́ fi abandon bàbá ẹ̀. But nígbà tí bàbá bá ti abandon àwọn ọmọ, pé àwọn ọmọ kan ló lè níláárí, àwọn ọmọ kan ló lè níláárí, àwọn ọkùnrin púpọ̀ náà ṣe bẹ́ẹ̀. Ẹ bá ti fẹ́yàwó mi, ó jẹ́ pé bóyá first one lẹ like second one, ẹ máa ṣe selection. Nǹkan ìfẹ́ tẹ ní sí mọ̀mọ́ wọn, òun náà lẹ́ fi affect àwọn ọmọ. Obìnrin tẹ́ ẹ̀ like ẹ̀ ní fẹ́ràn àwọn ọmọ ẹ̀, obìnrin tẹ́ ẹ fẹ́ràn lẹ máa fẹ́ràn àwọn ọmọ ẹ̀, ẹ máa tọ́jú àwọn ọmọ kan jù kan lọ. Yes, ọ̀rọ̀ yìí hot that you have to say it. Ẹni ọkùnrin tó bá ṣe bẹ́ẹ̀, repercussion lélẹ̀, because ìwọ ò kí ń ṣe Ọlọ́run, o dẹ̀ mọ ọmọ tó máa tọ́jú ẹ̀. Ṣé ẹ gbọ́ mi ọ̀rọ̀ mi tí mo sọ? Ìwọ ò kí ń ṣe Ọlọ́run, o mọ ọmọ tó máa tọ́jú ẹ̀. In fact, a rí nínú àwọn ìyá mi náà tó ń ṣe bẹ́ẹ̀. Àwọn ìyá mi bí wọ́n ti lọ lọ́kọ mi, àwọn ọmọ tí wọ́n ti bí síbì kan tẹ́lẹ̀, àwọn ọmọ yẹn ó ti di enemy wọn. Àwọn ni wọ́n fi la ìtàn tí wọ́n bí àwọn ọmọ yẹn o. But wọ́n wá hate àwọn ọmọ tí ọkùnrin tẹ́lẹ̀ yẹn, maybe because ọkùnrin yẹn bí ó ní issues pẹ̀lú wọn, wọ́n wá divert aggression tó lóyìnbó máa ń sọ, wọ́n wá divert aggression sórí àwọn ọmọ. Okay, ọmọ yẹn bá wá lọ níláárí ju àwọn ọmọ tí wọ́n fẹ́ràn lọ, àwọn ọmọ rẹ, àwọn ọmọ ọkọ tuntun tó fẹ́, kí ló fẹ́ sọ lọ́jọ́ iwájú? Wàá máa ṣe wàá fẹ́ amend nǹkan that is not amendable, nǹkan tó jẹ́ pé o ti gbin ọ̀tẹ̀, o ti gbin wàhálà, o ti gbin hatred sí ọkàn ọmọ. Àwọn ọmọ tó fẹ́ràn yẹn, o ti gbin hatred sí ọkàn wọn.
ó fi àwọn ọmọ yẹn kalẹ̀, they struggled on their own, they struggled on their own. Wọ́n wá jẹ́yàn nínú làálàá, nínú lòlò. Ọ̀pọ̀lọpọ̀ ti lose ara ẹ̀ nínú pé wọ́n fi jẹ́yàn. Wọ́n wá jẹ́yàn tán, ìwọ mọ̀mọ́ yẹn wá padà wá, òun ló fẹ́ jẹun ọmọ. Tọ́mọ yẹn bá kàn tó bá gbọ́ wàásí, ó kàn ṣe fún ẹni, ó kàn ṣe fún ẹ pé ṣáà máa ṣe fún un, kì í ṣe pé ó wà lọ́kàn. Ẹ̀yin òbí, you have to be careful. Mọ́lá, bàbá, you have to be careful. Ọmọ kan lẹ̀ tọ́jú, ọmọ kan lẹ̀ ní tọ́jú. Yes, on the advice lórí social media yìí, lórí advice ìkà táwọn èèyàn mímọ́ ṣe, advice ìkà tí ẹ sọ wípé ọkùnrin o, má jẹ́ kí wọ́n pa ẹ́ pẹ̀lú wàhálà. Tí wọ́n bá dàgbà wọn ò ní mẹ́ ẹ. I'm telling you, bàbá ńlá kúrò ni, ó ní example tẹ́ ẹ rí. Ìwọ tó bá abandon ọmọ rẹ̀ náà máa abandon ẹ lọ́jọ́ iwájú náà. Because ó mọ ọmọ tó máa là. Bẹ́ẹ̀ bá lọ ilé aláwo tí wọ́n ní ilé ló máa là ju ilé lọ. Kò sí nǹkan tí Ọlọ́run lè ṣe. Ọlọ́run lè yí fún yín. So, má jẹ́ kí ọmọ kan pa ẹ́. Má jẹ́ kí mọ̀mọ́ kan pa ẹ́ lórí àwọn ọmọ, lórí expenses àwọn ọmọ. Ṣé nígbà tí wò bá take care àwọn ọmọ rẹ̀, ṣé obìnrin yẹn ló fẹ́ kí wàhálà pa? Òun ni tó ṣẹlẹ̀ sí màmá Àṣàkẹ́ bá ṣe gbọ́ allegedly. Obìnrin yẹn ṣe wàhálà, ó tọ́jú àwọn ọmọ yẹn. Ọlọ́run dẹ̀ wá bless wàhálà ẹ̀, ó yọ Àṣàkẹ́ jáde nínú àwọn ọmọ ẹ̀. Ìwọ bàbá wá ń kígbe káàkiri Èkó pé kọ́mọ náà ṣàánú ẹ̀. Ṣe bí irú nǹkan tó ṣẹlẹ̀, may so rest in peace, ó ti kún ní káwọn ọmọ sọ̀rọ̀ kú, astagfirullah tó bá dàbí ẹ̀ṣẹ̀. Sú èbèbè tó dẹ̀ fi òun gan tó fẹ́ náà rẹ̀ confess bẹ́ẹ̀. Ẹ tọ́jú àwọn ọmọ yín, ẹ tọ́jú àwọn aya yín. Tẹ́ bá ní oore ọ̀fẹ́ ẹ tọ́jú, bẹ́ẹ̀ bá ní ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé ẹ ní. You cannot kill yourself though. Tẹ́ bá ní ẹ ṣe wọn bá nítorí ọ̀la ni. Ṣó yé yín? Agbé yẹn tì. So bàbá Àṣàkẹ́, èrè iṣẹ́ ọwọ́ rẹ̀ ló ń jẹ. But àwọn wà ọjà Àṣàkẹ́ mọ́ wò yẹn, Ọlọ́run ti gbé ẹ ga. You understand? Bá a bá tiẹ̀ sá gan, tá a jó, tọ́lọ́run bá fi àlùbáríkà sí kò lè já àlùbáríkà. Do you understand? Ọlọ́run ló mọ̀ọ́mọ̀ gbé ẹ ga Àṣàkẹ́. It is not in your power to revenge. Tó bá jẹ́ pé báwọn èèyàn ṣe ń sọ bẹ́ẹ̀ lórí, please help this man. Help ẹ. But àwọn bàbá kan wà o, I'm sorry o, àwọn bàbá jayé. Bí wọ́n bá ṣe fún wọn gan kòtó náà ni. I hope that is not the kind of Àṣàkẹ́ father. But ìwọ ṣe kó mọ̀ pé yes, ìwọ ṣe, ó dẹ̀ ṣe tọ́lọ́run. Okay, ẹni tí tèmi lórí ti Mother Yinka TNT. Nǹkan tó jẹ́ kí n feel so bad again. Wọ́n ní wọ́n pe ọmọ rẹ lórúkọ tó fẹ́ kó máa jẹ́. Wọ́n pe ọmọ rẹ ní orúkọ tó fẹ́ kó ọmọ rẹ yẹn máa jẹ́. Tó bá ń pe ọmọ rẹ ní ọ̀dẹ̀, wàláhì ọmọ yẹn máa dẹ̀. Tó bá ń pe ọmọ yẹn ní olówó, wàláhì tàláhì, ó mọ̀ gbà tí àwọn angel gidi, àwọn angel alálùbáríkà kọjá tí wọ́n fi àṣẹ sí. Tó bá tẹ̀ ń sọ olórí ibú, ó mọ̀ gbà tí àwọn áńgẹ́lì tó máa ń gbé òdì ọ̀rọ̀, ó mọ̀ gbà tí wọ́n kọjá. Ẹ ti wá sọ Yorùbá lẹ́nu, it's so painful, it's so shameful. Yorùbá ò dá. Kíní yẹn dẹ̀ wá ń lọ bẹ́ẹ̀. Like Yorùbá ò dá. Are you not a Yorùbá? Gbogbo Yorùbá tó bá lọ pé Yorùbá ò dá, ṣé wọ́n máa lè ní? Ṣé Haúsá ni ẹni, ṣé Ìgbò ni ẹni? Yorùbá ò dá. Like serious, are you not ashamed of yourself to say that? Are you not a Yorùbá person? Instead tó yẹ kẹ́ collabo, kẹ́ sọ̀rọ̀ síbi tó yọ wà. Ṣé irú behavior yìí àárín ilẹ̀ Ìgbò? Irú behavior yìí ṣàárín ilẹ̀ Haúsá? Ṣé Yorùbá nìkan ló ń ṣerú wà yìí? Kò síwà tí Yorùbá wù tí Haúsá ò wù. Kò síwà tí Yorùbá wù tí Ìgbò wù. Àwọn tẹ̀ tún wá ń ṣe worse. Ẹ wá mọ́ fẹnu ba Yorùbá yẹn jẹ́. Aren't you ashamed of yourself? Yorùbá ò dá. Ẹ̀yin Yorùbá ìkàmọ̀ nìyí. Ṣé wọn náà ìkàkọ́ ni ẹni as a Yorùbá person? Eléyìí ò bójúmu tó, it's not okay. It is not okay. Orúkọ yẹn ẹ wá fi ń ṣe bẹ́ẹ̀. Àwọn èdè míì náà wọ́n wá fi ń sọ bẹ́ẹ̀ sí Yorùbá. Bákan náà, àwọn èdè míì yẹn dẹ̀ ni àwọn náà dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ tiwọn. Ẹ lè ever gbọ́ Igbo man or Hausa man kó sì mọ ṣépèlé Yorùbá. Are you Yorùbá? Tó bá ṣépèlé Yorùbá, I'm telling you, ìwọ náà ṣépèlé ra rẹ nìyẹn náà. Ìwọ gangan òun ṣépèlé ra rẹ, òun ṣe ìpè yẹn lé ra rẹ. Tó bá sọ pé olòṣì Yorùbá, ṣé ìwọ èso Yorùbá? So definitely ìwọ náà olòṣì ni. That is it. Tó bá ní olórí burúkú ní Yorùbá, ṣé ìwọ gan kọ́? Are you not a Yorùbá? Or what are you thinking? Àwa tá wa wà ní nọ́ọ̀tì, ó bá dàbí pé orí wa fẹ́ pé ju ẹ̀yin tẹ́ ẹ̀ sọ orí èdè katakata yìí lọ. Yes. How can you come out àbí lórí ọ̀rọ̀ yìí? Ẹ̀yin Yorùbá tó ti dé, ẹ̀tún lára ẹ fèsì àwọn máa yẹn tó ṣe interview yẹn tó bá pẹ́ àwọn lẹ fẹ́ fèsì, ẹ fèsì ẹ̀ squarely, ẹ pe orúkọ ẹ̀ jáde. Bẹ́ẹ̀ mi wà lórí kéèsì yìí. Kódà kan mọ̀ sọ wípé bàbá Àṣàkẹ́, kí máa yẹn mọ̀ sọ pé bàbá Àṣàkẹ́, àwọn èèyàn mọ̀ pé bàbá Àṣàkẹ́ ni. Ìkan tí Àṣàkẹ́ gan ò lè write off nìyẹn.
pé no matter how bad the father is wọ́n á sì fi bàbá yẹn pè é, wọn ò lè fi porúkọ anybody, wọ́n sì máa fi bàbá yẹn wọ́n máa fi pè no matter how you run from your mother, no matter how you run from your father, wọ́n á sì máa forúkọ yẹn wọ́n á sì fi pè é. Mọ̀mọ́ ẹ̀ ni o, ọmọ lágbájá ni o, mọ̀mọ́ lágbájá ni o, bàbá lágbájá. Ká ní màá yẹn gan wá neutrally, àwọn èèyàn ó sì tag Àṣàkẹ́, ẹ sì máa mọ̀ pé bàbá Àṣàkẹ́ ni. Kì í ṣe pé kẹ̀kan wá outrightly ẹ̀kan attack Yorùbá, ẹ̀kan attack Yorùbá, ẹ̀kan attack Yorùbá. It's not okay. Bẹ́ẹ̀ ṣe ń pe ṣe Yorùbá lórúkọ burúkú yẹn, òun náà ni Yorùbá náà fi ń jó orúkọ burúkú yẹn. Èmi ò pe Yorùbá lórúkọ burúkú, èèyàn tó bá ṣẹ̀, ìka tó bá ṣẹ̀ báyìí, òun lọ bá gé, ìka tó ṣẹ̀ òun ni kẹ́ ẹ bá wí, arákùnrin yẹn ni kẹ́ ẹ pè straight. Ẹ má conclude the whole ethnic group, the whole tribe. Ẹ má conclude the whole tribe. Ẹni tí tèmi ọ̀rọ̀ tí mo mú wá nìyẹn. Ọ̀rọ̀ kékeré ni, ẹ jẹ́ kó wide. Mi ò dẹ̀ wá láti wá tẹjọ́ èèyàn kan mọ́lẹ̀. Ẹ jẹ́ kó wide. Tọ́jú ọmọ ẹ, tí ẹlòmíì bá ṣe fún ẹ, èèyàn yẹn ló máa tọ́jú. Èèyàn tó tọ́jú èèyàn, ó máa ká sọ pé èmi ni bàbá kan tọ́jú tó ìtẹ́sí bàbá tèmi. Tí n bá dàgbà, bàbá yẹn ni màá tọ́jú dáadáa. Kí bàbá kan wá lẹ́yìn pé òun ni bàbá mi, màá béèrè pé bàbá mo lẹ tí ń bọ̀. Ọ̀rọ̀ Ọlọ́run ni màá wò mọ́ lára, màá fi fún ní táṣẹ́rẹ́. Táṣẹ́rẹ́ tí mo bá fún yẹn gan, mo kàn ṣe é ni kí n ti pé ọkàn mi ṣe. So ẹ mọ irú advice tí wọ́n máa tẹ̀lé, ẹ ti gbọ́. Ọ̀rọ̀ mi ò jù báyìí lọ. So fún ìwọ as ọkọ, ìdákọ́lẹ̀ ń ṣe ẹ́, ìdákọ́lẹ̀ tí ò jẹ́ kí ìdákọ́lẹ̀ ìyàwó mi ò wù mí mọ́. Ẹ ti rí fídíò tí mo ṣe tí arákùnrin kan kú lé obìnrin kan lórí. Ọlọ́run ní jẹ́ ó ṣẹlẹ̀ sí ẹ o. Tọ́jú ara ẹ o. Wọ́n jẹ́ kí wọ́n parọ́ fún ẹ o. Okay? 07015100651. Bye for now.